Yeah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today is on the 5th of November 2025, ọjọ́ Friday. Ọ̀rọ̀ kan ní ó lọ lórí social media tí mo fẹ́ sáré yàn kankan lórí ẹ̀ because mo ti make up mind mi wípé mi ò ní sọ anything lórí ọ̀rọ̀ náà for now. Mo ti make up mind pé mi ò ní sọ anything. Ẹ sọ pé min islamil mari tẹ̀rẹ̀kú ma la ya'ni. Ihun tí ó bá ti kọyàn kí wọ́n má dá sí. Ọ̀rọ̀ yẹn mi ò ní interest, mi dẹ̀ fẹ́ sọ kankan lórí ẹ̀. For so that ẹni tó wá jẹ́ inú àwọn tí mo máa ń tijú, wọ́n wá pè mí, wọ́n bá mi sọ̀rọ̀. Kí n bá wọn bá kàkàkí sọ̀rọ̀. Mo dẹ̀ sọ fẹ́ nìyẹn pé ẹ̀sà mi ò fẹ́ dá sọ̀rọ̀ yẹn. The reason tí mi kì í fẹ́ dá sí ni wípé ó ti ṣẹlẹ̀ rí tí ó ti ṣe àwọn kankan rí tí mo pè ṣàkíyèsí lórí social media. Bí kàkàkí stop nǹkan báyìí, ó dẹ̀ stop ẹ̀. Mo pé mo stop ẹ̀ ńgbà yẹn làwọn èèyàn ṣe ń lérò pé bóyá èmi ni mò ń gbéṣẹ́ fún. So that but this time around tí n bá tún lọ sọ nǹkan kan mi ìfẹ́ kó dàgbà àwọn ló gbéṣẹ́ fún ẹ pé bá sọ̀rọ̀ ó ti stop. Ní mi ò fẹ́ dá sí. Èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn. Lóòótọ́ lódodo mo ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn wípé bàbá àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú àwùjọ àwa mùsùlùmí, ètò ní kẹ́ ṣe láàrin wa. Ètò ní kẹ́ ṣe. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ náà di ọ̀tẹ̀. Ṣùgbọ́n mo rí pé gbogbo àmọ̀ràn tí mo gbà wọ́n nígbà yẹn kò bóyá mo kéré àbí kò wúlò. So that àwọn kan mi tó padà ṣẹlẹ̀ láàrin èmi àti wọn nígbà náà, èmi ti fa gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ni mo ṣe make up mind kí mi ò fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀. But gbogbo ẹni tẹ́ ń pè mí, tẹ́ ń bá mi sọ̀rọ̀, ẹni tó pè mí tí mo wá tijú yẹn, mo wá torí ẹ̀ lọ inbox sí kàkàkí láti sọ pé kó ṣe sùúrù. Ṣùgbọ́n block mi straight ni. Ṣùgbọ́n ó dẹ̀ ṣe block mi yẹn, mo di bòkẹ́ lẹ́wọ́, mi dá sọ̀rọ̀ yẹn mọ́. Ṣùgbọ́n fídíò kan tí mo wá rí lénìí táwọn èèyàn send sí mi nípa òpòrọ̀ ayé òun ọ̀run àbá ìsìláàmù jẹ́ aláburú ẹ̀dá tí gbogbo ayé mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí bàbá yẹn tó dálẹ̀ náà ni Saheed Shittu. Saheed Shittu ló jẹ́ kí àwọn èèyàn máa wá ẹnu sí bàbá yẹn lára. Bàbá yẹn ò deserve kó tó ń ṣe fún yẹn, but torí wèrè Saheed yìí náà ni. Náà mo rí fídíò kan tó ṣe lénìí, àwọn èèyàn wá send ẹ̀ sí mi. Yá Saheed sọ báyìí, Saheed sọ báyìí. Mo wá lọ fídíò yẹn, mo wá rí pé gbogbo ohun tí Saheed sọ ń bẹ̀ kò bá mi wí torí kò dá orúkọ mi. Ẹlẹ́ẹ̀kejì, mi ì mọ bàbá olówó tó ń sọ because ọ̀rọ̀ lè jọ̀rọ̀. Ayé mọ́ bàbá olówó tí gbogbo pé tí wọ́n máa sọ̀rọ̀ bàbá olówó kan mi ò mọ ẹni tó ń bá wí because bàbá olówó pọ̀ nù ayé. Bàbá Davido bàbá olówó ni, bàbá Akọ́ya bàbá olówó ni, elegance kìíní bàbá Jẹ̀bú bàbá olówó ni, bàbá olówó bàbá tèmi gan bàbá olówó ni bàbá tèmi náà. Alimi Adio Kowi bàbá olówó ni bàbá tèmi náà. So that tí bàbá ṣáà ni àwọn bàbá olówó pọ̀. So that anybody kan bá ń sọ̀rọ̀ tó bá dákọ̀ bàbá olówó kò túmọ̀ sí wípé káwá rò sẹ́nìkan pé ẹnìkan báyìí ló ń bá wí. Tó bá ní ẹnìyẹn kọ́ lòun bá wí ńkọ́. So that ọ̀rọ̀ tí Saheed sọ wípé àwọn kan ni wọ́n rán ẹnìkan níṣẹ́, ẹnìkan Oyèbọ́ kan ló rán ẹnìkan níṣẹ́ sí bàbá olówó kan, ẹnìkan pọ̀rọ̀ kan ní Amẹ́ríkà. Mi ò mọ̀ gbọ́n tó ń bá wí, wàláhì mi mẹ́rin tó ń bá wí. Ṣùgbọ́n tó bá bí bàbá ẹ̀ dá Saheed Shittu, ogún mi dárúkọ ẹ̀, tó bá bí bàbá ẹ̀ Jamiu dá, tó bá bí bàbá ẹ̀ Jamiu dá orúkọ bàbá olówó tí wọ́n ń sọ kí n mọ ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí. Dá orúkọ bàbá olówó tí wọ́n ń sọ
ìpè bàbá olówó báyìí ni wọ́n ń sọ o. Ẹlẹ́ẹ̀kejì, dá orúkọ ẹni tó ń ba bàbá olówó yẹn lórúkọ jẹ́. Wá dá orúkọ ẹni tí ó gbéṣẹ́ fún ẹni yẹn. Kó wá dá orúkọ ẹni tí wọ́n ń sọ pé oyè bọ́ gbogbo yẹn mi ò mọ̀. Dá orúkọ wọn, tó bá ti dá orúkọ wọn, tí orúkọ èmi Alimi Adio bá wà ńbẹ̀, tí mi ò bá jáde kí n clear gbogbo ọ̀rọ̀ yẹn, call me bastard. Tí n bá jáde kí n clear gbogbo ẹ̀, call me bastard pẹ̀lú àwọn ẹ̀rí tó sure tó wà lọ́wọ́ mi. Mo ti sọ pé mi ò fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n tó ń bá bí bàbá ẹ̀dá Saheed jáde kó dá orúkọ àwọn tí wọ́n ń bá wí yẹn, tí mi ò bá, torúkọ mi bá wà ńbẹ̀ o, ẹ̀mìà Sakiru Alimi Adébáre Okanlomo Fẹ́mi àtiwájú ẹ̀, dá orúkọ mi. Tó bá dá orúkọ mi, torúkọ mi bá wà ńbẹ̀, máa jáde, máa clear gbogbo tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tí mo mọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó dá mi lójú. Salaam alaikum warahmatullahi wabarakatuh.